àwọn ọmọ kẹfà family bàbá Gadaffi náà torí 5,000 10,000 àwọn náà wá bójú ara wọn jẹ́ wọ́n ti gbàgbé pé àṣeélẹ̀ làwọn á bá. nígbà tí ìjà tún ṣẹlẹ̀ láàrin wọn ìjà ìtúnlẹ̀ ti kẹ́ àwọn méjèèjì tí wọ́n ya geography wọ́n tún ṣe ya geography private party ara wọn. bàgá Gadaffi ní Adebimpe bá ti rókó báyìí ara rẹ̀ ó mọ ọgbọ̀n ní gẹ́gẹ́gẹ́gẹ́ bó tọ̀ níyà gbogbo bẹ́ẹ̀ ni wọ́n mẹ́sẹ̀ hàn. Adebimpe náà ní kíní ẹ̀ tí ò dúró dúró báyìí lọ òun náà jáde síta wọ́n jọ fi ń pa fúnra wọn láti rò pé àwọn ṣó yẹ káwọn àgbàlagbà méjì má tún ṣe wíwí. ìgbà tó yá ló ń sọ̀rọ̀ ló fẹ́ máa gbé Esabod mọ́ra pé yẹn ọ̀rẹ́ mi yẹn Esabod ṣe mọ̀ pé Esabod pé nǹkan tó ṣe fọ́ọ̀rẹ́ láyé ìrọ̀ má gbèdé bẹ́ẹ̀ kò sí nǹkan tó kọ òun àti Gadaffi mọ́ tí wà tí ẹ̀ bá ní jù má fà dé àmútèmi mọ́ àjọ gan fáìtì máa bá àjà lọ́dọ̀ tiẹ̀. ẹ̀yin tí ọ̀rọ̀ yìí yóò bá yé lórí social media mò ń yànnà ní ẹ̀díẹ̀díẹ̀ fún wa ní ká tó bọ́ síbẹ̀ sánsan pé gbọdọ̀ ọ̀rọ̀ dé dúró lónìí. wọ́n búra wọn bí ẹni láyìn ìyá ọmọkùnrin náà jáde síta ó bẹ̀rẹ̀ sí fi gbogbo bí Ọlọ́run ṣe bó ṣe ṣẹ̀dá kí ló jẹ́ Adebimpe Adebimpe ó bẹ̀rẹ̀ sí ní sọ fún gbogbo ọmọ aráyé ojú gbà mí tì kí ni mo sọ ojú gbà mí tì pé báwo lèèyàn ṣe máa tún máa ṣerú eléyìí òótọ́ wàláì season film ni tí ò ní tán ṣùgbọ́n ẹ̀yin ìyàwó ilé ẹ kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹni tí ò bá ti kẹ́kọ̀ọ́ tí ò bá ti gbọ́n kò lè gbọ́n mọ́ títí ayérayé nìyẹn ẹni tí ò bá ti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò lè kẹ́kọ̀ọ́ mọ́ títí ayérayé nìyẹn nítorí woman yẹn ń ṣe ṣóò lánàá kó tó di pé ó pè wọlé ó kù díẹ̀ káàtó bá a bá ń sunkún a máa ríran ò ń bọ̀ ẹ jẹ́ kí n wo mo kàn fẹ́ play kan ná ẹ jẹ́ káwọn eléyìí ná toró dùn mí pé bóò ni ọ̀rọ̀ yóò ṣe gbogbo àná ọ̀nà màá ti gbọ́ ẹni tí ò bá gbọ́ kẹ́lẹ́ bí ilé mọ bí ó ṣe dá sọ̀rọ̀ ni torí ìgbà tá a bá ń kó fún wọn wọ́n má sọ wípé ìyálájé tí a ń kó fún wọn báyìí. irọ́ ìtí ìyá ti sọ̀rọ̀ kọ́ lélẹ́yìn mi ò fẹ́ ibi tí ìyá ti sọ̀rọ̀ ibi tí tó ti búyà tó ti pè wọlé lánàá ni mò ń wá. Oh my God ẹ jẹ́ kí n lọ sí ẹjọ́ ta ló ní lọ́wọ́ kó sáré sẹ́ǹdẹ̀ sí mi pápápá ẹ sẹ́ǹdẹ̀ sórí WhatsApp. ẹni lẹ́ni ń ṣe ṣó o pè sọ́dọ̀ ẹ̀ ó dẹ ṣé ọ̀kẹ́ ohun àti Gadaffi wọ́n ti tún padà báyìí mo rò pé ó fẹ́ sùn lé Gadaffi ṣé lé Gadaffi lẹ fẹ́ sùn lánàá. tí Madam Adebimpe àti Gadaffi bá ti padà tí wọ́n bá ti tún fẹ́ra wọn padà ni wọ́n máa ń ṣe irú ìwà tó máa ń wù yẹn bí kán lọ sí Ìbàdàn kán lọ máa ṣépè kán bọ́ sórí afẹ́fẹ́ kán bá fẹ́ máa drag màmá Esabod. ṣé èsì ló tàn yẹn ṣá kán fẹ́ máa drag màmá Esabod tó lè yẹ kó rí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹ̀yin obìnrin ẹ máa nífunra o obìnrin mi ò kì í nífunra màmá Esabod ò tètè nífunra nítorí pé ìyẹn Esabod gangan wọ́n fi iná sórí òrùlé sùn ọ̀rọ̀ òní ṣe ẹbí òní jẹ́ téèyàn kéèyàn ọmọ sùn fún ìyẹn Esabod ẹ fi iná sórí òrùlé sùn ìgbà tí Adebimpe ń ṣe gọmigọmi tó ń ṣe super glue mọ́ yín ló yẹ kẹ́ ẹ ti máa fura. nítorí Adebimpe fẹ́ ṣe bí ìyẹn Esabod ẹ fẹ́ máa gbé ìgbé ayé ìyẹn Esabod ṣe ni kò sí nǹkan tó burú jẹ́ téèyàn bá rí nǹkan tó dáa kéèyàn imitate o bí ara alé mi bá sí ọbẹ̀ tó dùn tèmi náà bá sì bọ́ síbẹ̀ ó sì ẹ̀gúsí tèmi náà wá pé mọ́mí lágbájá ẹ̀gúsí náà ṣe lánàá ẹ̀gúsí yẹn ta sọ́sọ́ sí mi nímú èmi náà fẹ́ sí ẹ̀gúsí yẹn lónìí kò sí nǹkan tó bá dì bẹ́ẹ̀
but tẹ́ bá ti wá ń fi ṣe ìjà ìlara ó ti wà tún glaring jù Madam Adebimpe ìjà lára ò dẹ̀ gbé tọ́pọ̀ ọ̀rọ̀. ìyẹn Esabod gan pàápàá mọ̀ pọ́lọ́ ló yọ yín ṣá. Ẹ fi iná sórí òrùlé sùn ìyá. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí ẹlòmíì ò tiẹ̀ sí láyé lónìí láti máa sọ testimony yẹn mọ́. Tí ọ̀rẹ́ ti lè tipa pé mo tájẹ̀tì nǹkan látara alágbájá. Gbogbo wa tó bá yín fẹ́ tó ń bá yín fẹ́ yín tẹ́ ẹjọ́ ṣọ̀rẹ́ yẹn nǹkan tó ọ̀tọ̀ ní pure mind pure heart lẹ́yìn sọ pé ọ̀rẹ́ o ọ̀tọ̀ ní nǹkan ẹni target ó ń target nǹkan lára yín lágbájá ni mo fẹ́ bàbá Gadaffi mo fẹ́ wọ́n ṣe ní kọ̀kọ̀ bàtàrí ò gbámú ló jáde sórí afẹ́fẹ́. Ṣé ẹ mọyì àwọn obìnrin tí ọ̀rẹ́ tó ti ṣekú pa nílé ayé ìmí àfàìdí àwọlé sí i lára bó ṣe wọlé sí i lára yẹn nǹkan aṣọ ara ẹ̀ nǹkan ara ẹ̀ ló fẹ́ mú ìmí á poison nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ fẹ́ jẹ àbí tó fẹ́ mu nítorí ó ti ní inferior motive inferior tó wà nínú ẹ̀ nínú ọkàn ẹ̀ tó fẹ́ ṣe tí ọ̀rẹ́ yẹn ò lè mọ̀. A ní ẹ wò ẹ jẹ́ kí ẹ tó bá máa dí mi lọ́wọ́ kí ẹ jẹ́ kó get out mọ̀ fáwọn ọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ àìmọye ọ̀rẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ àìmọye àwọn ọ̀rẹ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló yọ yín ìyẹn Esabod ṣèbó tiẹ̀ fi ń jàjà lára ìjà lára ò kì í tọ́ bọ̀rọ̀ náà ṣùgbọ́n àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ò fi ẹ̀mí ìyá ilé àwọn ọ̀gá lọ́wọ́ lórí kí ni olúwa ẹ̀bá tiẹ̀ ní nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí ọ̀tá ìyá ìsí lórí kí ni lórí nǹkan àjẹkù ìtẹ́yìn ò jẹ mọ́ ẹ dákun nítorí ìtọ́lọ́run ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àjẹkù náà kí là ń pè lájẹkù mo fẹ́ ká sọ̀rọ̀ kí ni àjẹkù ṣe rí nǹkan méjì ló máa ń ṣẹlẹ̀ sí téèyàn bá jẹ nǹkan kù ṣe rí téèyàn bá jẹ oúnjẹ kù báyìí pé mo jẹ mo gbé sílẹ̀ mi ò jẹ mọ́ ẹni tó bá fẹ́ gbé ìmí lè sọ wípé adájọ́ àgbà ẹjọ́ ṣé ẹ̀jọ́ oúnjẹ ìmọ̀ ni àbí ṣé ẹ̀ṣì fẹ́ jẹ oúnjẹ yìí ni ẹ sọ pé no don't worry I'm okay thank you you can have it oúnjẹ àjẹkù kan nìyẹn adé ènìyàn sọ thank you ìmí ilé má gbé kó máa wojú ẹni tí kó máa ṣọ́ kó ti ń ṣọ́ ẹni yẹn tẹ́lẹ̀ ni pé Ọlọ́run má jẹ́ kó jẹ kínní ìtàn o Ọlọ́run jẹ́ kó jẹ kínní ìtàn ó ti ń wọ̀ lójú Ọlọ́run má jẹ́ kó jẹ tán Ọlọ́run jẹ́ ká kápá lórí Ọlọ́run jẹ́ kí egun wà ń bẹ Ọlọ́run jẹ́ kó fi ìpè yí ọjà jẹ́ kó ti yó jẹ́ kó oúnjẹ yẹn rùn sí moment tó bá ti gbélé báyìí gbọ̀ngàn àgbè ó lè máa sáré kó jẹ báyìí kó máa wojú ẹni yẹn kí ẹni yẹn gan mọ̀ pé yẹ àjẹkù ló ń jẹ bọ̀ torí kò tí òun gbélé òun ti wà òkè ló lè má sọ kankan mọ́ ẹlòmíì dẹ̀ lè máa kó gbé sá kúrò níbẹ̀ kó sáré gbàjẹkù yẹn kó gbé sí kọ́nà kó ní báyìí kó ní wọn ò gbọ́dọ̀ bá mọ́ mi lẹ́nu pàjẹkù ni mò ń jẹ èmi bí mo gbajúmọ̀ tó yìí kó wá bá pé àjẹkù ni mò ń jẹ kí wọ́n mọ jẹ́ sọ̀nsọ̀ lójú ẹni lágbájá àjẹkù nìyẹn irú àjẹkù wo báwo ni Madam Adebimpe ṣe wá ń jẹ àjẹkù lójú tẹ̀yìn tẹ̀ ń wò mí ìjẹ́ ó jẹ àjẹkù gẹ́gẹ́ bí ẹni tó tọrọ pé òkè o àjẹkù yìí ṣé kí n jẹ ni no ìyẹn ò need kò ṣe yẹn ìyẹn ò ní mínì torí pé wọ́n jọ rẹ̀ àṣọ òdùn yẹn ǹjẹ́ ó gbé oúnjẹ àjẹkù yìí ó wá ń jẹ ní kọ̀rọ̀ ni pé lágbájá ò mọ̀ gbọ́dọ̀ bá kíní ìmọ̀ mi lọ́kọ̀ oúnjẹ àjẹkù ni mo jẹ ẹ máa dọ̀jẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ dọ̀jẹ̀ ìjẹ́ báyẹn la Adébímpé ṣe jẹ àjẹkù yìí no kò jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ àjẹkù mo jẹ́ náà nìyẹn
ìwọ tó bá wọ anybody nìkan sọ ṣèbópònù ló jẹ orí kìíní ṣèbẹ́ rí oúnjẹ tí mo gbé lórí tẹ́kù yẹn ẹni tó jẹ́ kò kàn ní kò ní ṣe kìíní kan ṣé bẹ́ẹ̀ ládé pé ṣe ń jẹ àjẹkù yẹn yes bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ṣó wá bójú mu ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lára àjọ ọ̀pọ̀tọ́ kẹ́ ẹ máa fojú sílẹ̀ kẹ́ ẹ má máa finá sórí òrùlé sùn. Olórin kan gan sọ pé ṣé ẹ mọ̀ pé actually bí èèyàn bá tọkọ bá kọ̀yàn kọ̀ọ̀kan lèèyàn máa fẹ́ kò sí big deal tíyàwó bá kọ̀yàn ìyàwó kan náà lèèyàn náà máa fẹ́ padà bọ́kọ̀ bá gbáàyàn báyìí táwọn èèyàn bá tún dé sport tó máa gbé dọ́sítù ọkọ̀ náà ni ó tún gbé dọ́sítù ìjọ táyé ti dáyé nìyẹn ti wà ṣùgbọ́n kẹ wá máa ṣe ṣó kẹ máa ṣépè fún ẹni tẹ́ ẹ fẹ́ ex tó bímọ fún ẹ máa ṣépè fún àwọn ọmọ tó bí ẹ dákun nítorí ìtọ́ náà irú èèyàn wo wá ni ìyàwó yẹn obìnrin yẹn jẹ́ èèyàn rere ni àbíyàn burúkú ọkọ náà bàbá abímọmọwò náà ó bímọ òwò ayé ò bẹ́ẹ̀ pariwo wọn ò bẹ́ẹ̀ jà sí ọlọ́mọ ń bí ọmọ tó bá dọjọ́ ọ̀la kó tiẹ̀ tí dọjọ́ ọ̀la gan táwọn ọmọ ti ń ṣe dáadáa fún ya wọn bóyá tó bá dọjọ́ ọ̀la tó bá wá tí bàbá bá dàgbà tí ò lè gbápá tí ò lè domi yàyàyà olómi yòyòyò ọmọ bàmá àlá tí ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ àyà ni ẹ rí pé ká làwọn ọmọ ìwọ̀n lè tọ́jú bàbá wọn. àwọn kan ń bú twins love wíwé wọn ṣe pẹpẹpẹpẹ bàbá wọn wípé àwọn ọmọ yẹn ìyá wọn nìkan ni èmi ò bú àwọn ọmọ yìí pé wọ́n tọ́jú ìyá wọn èmi ń bi àwọn ọmọ yìí ni kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ṣàánú bàbá wọn kí wọ́n tọ́jú ẹ̀yìn torí bàbá yìí abímọ máa wò ni èrè abímọ máa wò ó ní bàbá yẹn ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀san abímọ wò abímọ yege adúró tọmọ òun nìyá yìí jẹ lọ́wọ́lọ́wọ́ yìí torí ọjọ́ iwájú ṣe pé bàbá mi ti jáde síta òun náà lòun lákọsílẹ̀ 10,000 kan 15,000 kan ó jẹ́ 25,000 láti tọ́ ọmọ ìbejì láti ilẹ̀ títí tókè akúgbèjẹ náà àwọn náà sọ pé ṣáàgbìnrin ló sọ fún 15,000 kan 10,000 ó fìwé hàn wá wọ́n kú náwó. bàbá tó bá wá dọjọ́ ọ̀la wọn ní àwọn ọmọ Esabod burú wọn ò tọ́jú bàbá wọn bàbá gan fúnra rẹ̀ jáde síta ó gbé àwọn ọmọ bíbí inú ẹ̀ ṣépè òun náà ló fún Adébímpé ní ẹfọ́ntì láti máa ṣépè ó pẹ́pẹ́ Adébímpé ó pínlẹ̀ pínṣẹ̀ tó tún jáde síta lórí social media láti pè lánàá ó rọ́ǹgì gan tẹ́ẹ̀ bá rẹ̀ lè sọ fún mi ẹ pè sórí iṣẹ́ oníṣò ẹ tún wá halẹ̀ mọ́ pé kó pàdé yín ní ẹ pàdé níbì kan ìdòṣèjà orogún lẹ fẹ́ jà ní àbíjà lára kó pàdé yín níbì kan ẹ fẹ́ wá ṣé ẹ láwọn ọmọ tó máa kọ̀rẹ́ẹ̀tì pé ní tẹ́ ẹ ṣe yóò dáa madama níbi kó yẹ kẹ́ lójú tì ẹ mọ̀ jàjà gbòòrò ẹ pàdé bíbí kan ṣé n tẹ́ ẹ sọ yẹn táwọn kan náà tí wọ́n kọ́mẹ̀ntì pé ẹ pàdé Nàìjíríà ẹ pàdé kíníkan ẹ fẹ́ disgrace ara yín èmi mọ̀ pé madam Esabod ní stoop so low láti máa bẹ́ẹ̀ jàjà gbòòrò Yorùbá ní afẹ́niláyà ò ní fojú orí wọn wà láìkí iṣẹ́ afẹ́niláyà kọ́ afẹ́ni ní x gan ò ní fojú orí wọn. Madam Adebimpe ó ṣe mí láàánú fún yín nílé ẹjọ́ yìí ó ṣe mí láàánú fún yín nílé ẹjọ́ yìí ṣé èèyàn ń gbọ́ mi dáadáa ṣe mí láàánú fún yín nílé ẹjọ́ yìí pé ẹ disappoint wa lórí tó ṣẹlẹ̀ lánàá yẹn mo fẹ́ padà sórí show mi kí wọ àwọn tó wà ń bẹ̀ ó ṣe wá láàánú ẹ disappoint wa pàápàá jùlọ àwọn tó jọmọ yín ẹ disgrace wọn abẹ́ ẹ̀ mọ̀ pé ìdọ̀kílẹ̀ ń rí inú òpó iná òpó ṣe wá jẹ́ ohun tó jẹ́ wípé pé ìtẹ́ ṣe yẹn nǹkan ọ̀tìjú ni obìnrin tí ò bá ní tìjú ló ń ṣe báyẹn obìnrin tó bá dẹ̀ ń ṣe báyẹn wà láì kò lè rí ilé ọkọ gbé Madam Adebimpe kì í ṣèpè no wonder ẹ lè rí ilé ọkọ gbé ọmọ tó bá dẹ̀ jogún ìwà burúkú ìlọ́wọ́ yín kò lè rí ilé ọkọ gbé ó fàtọ̀ tẹ bá lọ́mọ obìnrin
ẹ̀jà nítorí tẹ́nìkan lóhun ò ṣe mọ́ òun ò ní dírẹ́sì mọ́ òun ló ṣẹ̀ṣẹ̀ wá ń wù yìí. Àánú ni mo rí gbà jẹ́ kí n bá màmá Esabod náà sọ̀rọ̀. Màmá is too plain. I will blame màmá náà. Kò yẹ kí màmá ibi tí ipò tọ́lọ́run fi yẹ Esabod sí ipò tí ìyàwó kò yẹ kí ìyá tiẹ̀ bá rú ọmọ ẹ̀ Adebimpe yẹn ṣe. I know she has a plain heart but ó kéré sí wọn in everything. Ẹwọ irú nǹkan tó ń ṣe yẹn tó ṣe ń pariwo yẹn tó ṣe pè sórí fò tó ń ṣe pè tó ń ṣe yẹn ṣé èèyàn nìyẹn ṣé wọ́n gbọ́dọ̀ máa rí èèyàn mọ́rú ẹni tó bá ń wúrú wà báyẹn láwùjọ. Ẹ jẹ́ ká sọ tòótọ́. No wonder tí Esabod lóhùn ò lọ́rẹ̀ẹ́ tó fi máa ń dá wà. Igi mú jìnnà sórí náà. In everything. Ẹ sọ nǹkan tó wà, ẹ sọ nǹkan tí Madam Adebimpe àti Esabod tí wọ́n fi wà ní the same level fún mi. Ẹ sọ. Kò sí nǹkan tó fi jẹ wà ní the same level. Fáfáfá ni Esabod fi lọ Adebimpe kò sẹ́ni tí ò mọ̀ yẹn kí ni kò yẹ kó lè wọlé sí Esabod náà. Ẹ ra àwọn pictures tó ń lọ lórí social media. Táwọn méjèèjì tí wọ́n jọ wọ ṣé t-shirt wọ́n lè gbé bàbá ẹni màmá tó jọ jókòó. Esabod tètè bí fúnra wọn fi iná sórí òrùn lè sùn ni. Ọlọ́run ló dé ẹjọ́ ìyá yẹn tó wà láyé títí dì sẹ́yìn. Because irú ẹni tó fẹ́ ni lọ́kọ kò fojú rin wo ni. Ẹ̀yin náà ẹ wò ó ẹni tó bó sórí afẹ́fẹ́ tó ní mo sketch ló ń pè é mi ò tọ́lé. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kò tiẹ̀ sí ní level màmá Esabod rárá. Èmi ò ní parọ́ mi ní èrò tọ̀rọ̀ kí n má sọ. Tó bá tiẹ̀ náà fẹ́ máa mítọ̀ pẹ̀lú level wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe lánàá yẹn ẹ mọ̀ kó ti já wálẹ̀ ni. Obìnrin wo ló máa accept irú nǹkan báyẹn? Tell me, obìnrin wo ló máa accept irú nǹkan báyẹn nílé ọkọ? Kẹ́ ẹ má rí ẹlẹ́ẹ̀fẹ́ mọ́. Ẹ̀yin obìnrin ǹjẹ́ ẹ lè fẹ́ ọ̀rẹ́ ex yín ọkùnrin tẹ́ ẹ bímọ fún ẹ bímọ méjì fọkùnrin ẹ wá rí pé òun àtìyàwó ò sí mọ́ ọ̀rẹ́ ọkọ yín ṣe lè fọ́ọ̀rẹ́ ọkọ yín ọ̀rẹ́ ex yín tó yẹ pé ọkọ yín àtẹnìyàn ọ̀rẹ́ ni wọ́n ẹ dá mi náà ṣe lè fẹ́ kẹ́niwẹ̀ẹ́ kò ṣáà fẹ́ mọ́ orí ọkọ mi ni náà ṣẹ́yìn lè fẹ́ ni. Abe Adebowale yes kò kí í ṣẹgbẹ́ in age lọ́jọ́ orí màmá Esabod kì í ṣẹgbẹ́ Adebimpe ẹ máa wò ìdí tí mo sọ pé màmá Esabod fi iná sórí òrùn lè sùn nìyẹn in age ìyá ò kì í ṣẹgbẹ́ nínú kéèyàn ọkọlọ kó bless èèyàn ìyá ò kì í ṣẹgbẹ́ nínú kéèyàn ó bímọ kó tú àwọn ọmọ káwọn ọmọ yẹn ṣe dáadáa ìyá Esabod kì í ṣẹgbẹ́ Ọlọ́run ti gbà fún ìyá yẹn ṣùgbọ́n nǹkan tẹ́mi kan rí i pé wọ́n máa ẹnìkan ti dá mi lóhùn never in my life to marry my friend ex ṣé ti gbọ́ ẹ sọ̀rọ̀ ṣé ẹ lè ṣe ni anybody bad attitude Ọlámídé Oyinlóye bad attitude obìnrin kóbìnrin tó bá fọwọ́ sí olórí burúkú èèyàn ni pé ẹni tí ọkọ mi tí mo fẹ́ tí mo bímọ méjì fún mi ò ṣàǹfẹ́ mọ́ ọ̀rẹ́ ẹ̀ lókù tí mo fẹ́ fẹ́ ó yẹ ká lójú tì ìwà ìlójú tì gbáà ni
bó ká ní pé Adebimpe ò tiẹ̀ sí lórí social media tí ò sí ní cyberspace, that one is another thing entirely. Another thing entirely ni. Ṣebí lẹ́yìn ìgbà yẹn tó fi Adebimpe sílẹ̀ ló tún ṣolómi gágágá yóyóyó lọ́dọ̀ Fúnṣọ́ ìyá àbèjì. Mo mọ̀ sọ lọ́jọ́ yẹn pé èmi ò gba Fúnṣọ́ ìyá àbèjì gbọ́ pé òun ò mọ bàbá Gadaffi rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun ò mọ lórí social media. Irọ́ ni. If you are claiming that you are not a social media person, ní ìsìnbó ti ní page, ìwọ náà ti ní page tó ti ń sọ̀rọ̀, mi ní kó má ní page. But I'm telling you, mo wà ní mọ̀ nípa social media. Tó bá mọ̀ nípa social media, o ní jáde náà kí ìwọ náà sọ pé o ti ní page báyìí kó ti ìwọ náà ti ń ṣe show. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lórí social media. Ìyẹn Esabod wà lórí social media. Bàbá Gadaffi wà lórí social media. Bí pé Alasoadura wà lórí social media. Fúnṣọ́ ìyá àbèjì wà lórí social media. Wọ́n target ìyá Esabod. Kí Esabod ṣàwà very careful fún wọn. Bí ó bá fi ọkùnrin sílẹ̀ tí ó bá kọ ọkọ sílẹ̀ ní 24 years àbí tó Adebimpe ló máa mọ tó ló máa mọ déètì ó ní 24 years. Òun náà ló mọ̀gbà tí Gadaffi fi Fúnṣọ́ ìyá àbèjì sílẹ̀ ó ní May 11 ó máa mọ déètì ṣe pé bóyá Gadaffi máa ń tojọ́ fún un. Kò yé wa. But tó bá tẹ́kẹ̀ bá lè wọ́n ṣe mọ́, she has moved on with her life. Please, you people should just move on with your life. Why can't you just please, torí Ọlọ́run mo bẹ̀ yín ni, just leave her alone and allow the sleeping dog to lie. Ọmọ tó ẹ fi ilẹ̀. Ẹ̀yin náà lẹ máa jáde sí ẹ máa bú ó ní ẹ ṣe. Kò sí èbúté fi fún ló ti tó lòun gbọ́ lòun gbà ó ní kẹ́ ẹ move on. Why? Kí ló dé tẹ̀ ṣe ń detí aṣọ ẹ̀ mú? Nígbà tí Adebimpe bá lè jáde síta ká má rí ní Paul wí Olúwa fọwọ́ bí Florence. Ó yà mí lẹ́nu gan ni. Ọ̀rọ̀ yìí ò dáa rárá. Very shameful. I'm telling you. Mo ń gbọ́ show yẹn inú dẹ̀ ń bí mi ni. Mo ń wò pé ìyẹn Esabod kí ni gbogbo ilé báyìí. Ìyẹn Esabod ṣé inú orí pé tí yàrá bá ń gbé ní ìṣọ̀lẹ̀ kékeré àmọ́ gorí ẹni wàláhì òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Yorùbá ní tí yàrá bá ń gbé ní ìṣọ̀lẹ̀ kékeré àmọ́ gorí ẹni wàláhì Yorùbá àtúnṣòwò èèyàn parọ́. Irú ìtò ń gorí ẹ̀ yìí ó kù díẹ̀ káàtó. Ó dùn mí pé àwọn ọ̀pọ̀lọ́ tí ò bá tó nǹkan mọ̀ ṣẹ́gìrì síyàn lára. Ẹ̀yin ìyàwó inú ilé ẹ mọ́ kẹ́kọ̀ọ́ lára ju ọ̀pọ̀tọ́. Irú ọ̀rẹ́ kò ló ń bá rìn náà. Ta lobìnrin náà? Ta ni ọkùnrin náà tó fẹ́ ṣe super glue mọ́ ẹ? Ìwọ tó jọ́kùnrin ò dẹ̀ fúnra. Ìwọ tó jóbìnrin ò dẹ̀ fúnra. Àìmọye ìyàwó gan tí ò fọkọ rẹ̀ sílẹ̀ tó pé best friend àwọn ọ̀rẹ́ ẹ̀. Wọ́n gbọ́kọ wọ́n ti gbọ́kọ ẹ̀. Ibẹ̀ rí Fúnṣọ́ náà tó fẹ́ Gadaffi. Ibo ẹ rí pé ọ̀rẹ́ tiẹ̀ náà ló padà fọkọ tiẹ̀ náà. Tó sọ pé òun àti Esabod tí wọ́n mọ́ra. Àti ẹ̀mọ̀ pé tiẹ̀ òun tiẹ̀ ó wà gbẹ̀rín. Ṣùgbọ́n ọ̀rẹ́ tiẹ̀ náà ló padà fi ọkọ tiẹ̀ náà. Ẹ̀yin obìnrin ẹ̀ ṣe mọ́ nífura. Bọ́ọ̀rẹ́ kan bá ń wá bẹ́ẹ̀ tó ń ṣe super glue pẹ̀lú ẹ, tó ń ṣe kàkàkà, tó ń ṣe kókókó, ó dẹ̀ ṣọ́ra pẹ̀lú ẹ̀. Ṣọ́ra pẹ̀lú ẹ. Nítorí òní kan torí ọ̀la ni. Nítorí ó ṣeé ṣe kó ti ní àwọn èròǹgbà ọkàn kan tí kò mọ̀. Èmi ò mọ ẹni tó ń bẹ ṣe gágágá o. Mi ò mọ ẹni tí ó ń pretend tó ń lẹ̀ mú ẹ. Ebú yẹn pọ̀.
ìyá tó tiẹ̀ wá mú wá ń fi ìgbésí ayé ẹ̀ cruise wá ń jábọ́ chachachachacha ǹjẹ́ wọ́n á fa ayé ẹ̀ cruise Madam Adebimpe ó dùn wá gan ṣe wá láàánú. Mo fẹ́ kẹ́yin obìnrin mo fẹ́ kẹ́ pè wọlé ọkùnrin náà lè pè wọlé nọ́mbà tẹ́ lè pè sí ẹ sì mọ̀ yẹ ká padà sí ẹjọ́ nọ́mbà tẹ́ lè pè sí ó ti wà lórí ojú móhùnmáwòrán yín yẹn màá tún type nọ́mbà yẹn síta ń sìn fún àǹfààní àwọn tí ò mọ̀ tó fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò fúgbà àkọ́kọ́ ẹ sọ fún ẹ jẹ́ ká mọ̀ tẹ́ bá lè ṣerú ẹ̀ bóyá ẹ̀yin náà lè fẹ́ x yín ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ tẹ́ bá lè ṣerú ẹ̀. Hello. Hello. Hello, akáàsán Ìyálájé. Ẹ káàsán mà. Ẹ kú ètò mà. Yes ma. Ẹ jẹ́ bá wa dá sọ̀rọ̀ tó ń lọ yìí mà. Ṣé ẹ̀rọ mi máa pín sí ọ̀nà méjì àbí mẹ́ta? Ó dá mà. Lákọ̀ọ́kọ́, màmá Esabod mi máa rò. Ó ní kò ṣe gbogbo òkú tó bá sọ fún olóríire bá sọ padà. Olóríire ẹni tó bá gbé máa ní láti mú òkú yẹn ni tó fi build another one. Ìyá Esabod náà ní láti máa dáwọ́ máa yẹn lò. Ṣé bó ṣe pè wọ́n sórí ṣó lánàá yẹn ni? Nípa kọ́sì ẹ̀ máa dá lóhùn kọ́ máa ní tó bá ṣe ṣó kan náà máa jáde yẹn. Wọ́n ti kọjá lẹ́rù yẹn àfi tí wọ́n bá mọ iye ara wọn lókù. Màmá ti kọjá lẹ́bù yẹn Ọlọ́run. Wọ́n ti kọjá lẹ́bù yẹn because ṣé àwọn èèyàn tó nífẹ̀ẹ́ máa ń wẹ́ pọ́ máa sẹ́pẹ́ àwọn èèyàn téèyàn nífẹ̀ẹ́ léèyàn mọ̀. Bẹ́ẹ̀ ni. Téèyàn kan mọ owó ti ara wọn ni ló fi máa ṣe láńgbáláńgbá mi. Wọn ò ní ìdí ẹ̀ rárá. Tí ẹ bá fi gbígbọ́ ṣe aláìgbọ́, nínú àwọn haters wọn máa ti wá padà nífẹ̀ẹ́ ìyá yẹn ni. Kí ẹ̀yẹ́ fi wọ́n lẹ̀ kò sẹ́ni tí ò mọ̀. Kí ẹ̀yẹ́ ọlọ́run ti gbàdúrà ìyá yẹn ti lọ́mọ, ó ti lọ́mọ ọmọ, ó ti ń jẹun ọmọ, ìgbà mélòó tó máa jẹun ọmọ. Àǹdẹ tí Madam Adebimpe àánú wọn máa ṣe ní o. Tí àwọn ò bá ní tìjú, ó yẹ kó bu ọlá àwọn ọmọ wọn kan fi ní tìjú. Gbogbo tí wọ́n ṣe ń sìn yẹ̀yí àwọn ọmọ wọn lọ́la ló ń ṣe lẹ̀. Wọ́n lè máa wọ́n pé àwọn ọmọ mi ti dàgbà, ọmọ mi ti dàgbà. Social media never forget. Òbí wo lọmọ ẹ máa fẹ́ mú ọmọ wálé sí tó bá ṣẹ̀rí ṣé tí ọmọ bá mú ìyàwó lọlé fáwọn òbí ọmọ ní bẹ̀rẹ̀ bí tó ti wá ni. Wọ́n wá ní ọmọ Adebimpe kan. Òbí wo ló máa fẹ́ kọ́ mi ẹ̀ fọ́mọ wọn? Èébú ọ̀la lórí àwọn ọmọ wọn ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn tó lè máa sọ pé ọkọ yẹn sábà àwọn pípù yóò fẹ́ra wọn mọ́ over decades. Bàbá yìí ti sọ pé kò ṣe àwọn ti kọ àwọn ọmọ báyìí ló ṣe wọn máa sọ pé ọkọ yẹn sábà yìí tí ọkọ yẹn sábà kò lè tún ṣe bàbá gbọngàn. Ó ti ṣe bá ẹ̀kọ́ àwọn ọmọ yẹn. Sọ kò tí yẹ kó máa lẹ bàbá yìí àti ìyá yẹn papọ̀ mọ́. Kò sí wọn sí mú over decades. Bàbá yẹn sábà òun ti kọ ìyàwó ti kọ ọmọ. Sọ bàbá tó dẹ̀ kọ́ ọmọ náà ẹkún ọjọ́ alẹ́ ló ń sùn yẹn. Mo ṣe ń pa àwọn fámìlì orí Facebook yìí tó bá jálẹ̀ ní ṣé ọlọ́mọ wà bẹ̀ fún bàbá yẹn ni àbáwọn ọmọ tó bí. Ọlọ́mọjà jíyà ọlọ́mọjà ṣẹ̀sìn. Bí ọba bímọ, èèyàn máa nífẹ̀ẹ́ papọ̀ níbi kan sí ní ọmọ tó máa ṣe lédò. Bẹ́ẹ̀ ni. Bàbá yìí ti wá torí social media ó ti ta àwọn ọmọ ẹ̀ lọ́pọ̀. Tí bàbá yẹn bá tó bá wọn lúrò ni ó yẹ kó lọ ṣàtúnṣe. Wọ́n bá tiẹ̀ fáwọn tó bá fẹ́ ìyá àwọn ọmọ yẹn mọ́. Àwọn ọmọ yẹn ẹ̀jẹ̀ ẹ̀ṣì ni. Bẹ́ẹ̀ni. Ọ̀la ni ó kẹ̀kẹ́ ọmọ yẹn bá fẹ́ ṣe ìyàwó sí i. Ṣé bàbá yẹn tó láti gbẹ̀yà Esabod kó fẹ́ ṣojú yẹn? Níbo tó bá yá ayá wa máa pariwo. Ayá wa máa pariwo. Wọ́n máa sọ pé àwọn nǹkan tí wọ́n ìyá wọn nìkan ló ń tọ́jú. Ọkọ tó ń ṣẹlẹ̀ kíyẹn má tiẹ̀ dáhùn. Kó máa bùkà bó ṣe ń bùkà yẹn lọ ni. Ó dáa, ẹ ṣé gan ma, God bless you ma. Sọ tẹ́lẹ̀ ojú bẹ́ẹ̀ lọ lè Ìyálájé. Ẹ ṣé gan ma. Ìyá Esabod, màmá ò tiẹ̀ ṣe lágbàlagbà. Ìyá wà lórí ọwọ́ ìyá ṣètò ló pè wọlé ló ń ṣépè. Ó dùn mí pé mi mọ ibi tí mo fi fídíò yẹn sí. Ìyá ní láti wá máa fún ní last warning lánàá.
ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ last one tó fún torí ìyá ẹ̀ ti ní kó wà lórí ọwọ́ ẹ̀ ìyá fún last one lánàá. Last warning. I will not answer anybody, but now I will stand up to you. Alasoadura, Alaso no life, Alaso jealousy. Jealousy me, what do you want to do? Alaso tí o ní kan lè fọwọ́ tó bá wà. Alaso àdánwò, let's move the first and the last one. I've given you a long rope. A long rope, ẹ gbọ́ o, long rope, tí ẹ sọ̀rọ̀. Stand up for anybody, but I will stand up to you as henceforth. Màmá má sọ̀rọ̀ jù, màmá ó ti tó, ẹ má ẹ wò ó ti tó. Tí obìnrin máa fi sọ pé òun ti fún ní long group òun ò kí ń sọ̀rọ̀ but now pé please kàn wọ́n nẹ̀. Èmi ò mọ nǹkan tí wọ́n fi ń ṣe bá tí màmá Adebimpe fi ń ṣe báyẹn. X náà pé ẹjọ́ kẹ́lòmíì tún pè wọlé sórí ètò ẹ̀jẹ̀ mo fẹ́ táìpù nọ́mbà lẹ́ẹ̀kan ni. Tẹ́ lè pè sí ẹjọ́ nítorí ìtọ́lọ́ ẹ̀yin obìnrin ẹ máa ṣọ́ra yín. Mo máa fi iná sórí òrùlé sún wọn. Gbogbo àwọn tó bá ń lẹ̀ mọ́ yín tó bá yín ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi gbogbo wọn kọ́ lọ̀rẹ́ yín o. Ẹ jẹ́ á fi nọ́mbà sí 317 gbogbo ọkọ́ lọ̀rẹ́ yín ẹ ṣọ́ra yín. Màá fi nọ́mbà tẹ̀lé bó fẹ́ káwọn èèyàn dá sí ìwọ tó bá mọ̀ ìpò olè oṣù kan tí Adebimpe ṣe yẹ kó dáa tẹ́yìn náà lè ṣerú ẹ̀ ẹ̀yìn ẹ̀ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ tó wá pé ó bá kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká mọ̀. Tí ìyá ìbá wá ń fún tí Esabod bá wá ń stage show fún wọn àwa máa pariwo wọn ní ìyá Esabod tuntun dé o ó ń stage show fún Adebimpe Alasoadura nǹkan kan o wọn ò ní mọ nǹkan tó ti ṣẹlẹ̀. Ó kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká wò ṣé ẹ lè send number ok tó bá wà nílé ẹjọ́ ok ẹ jẹ́ akẹ́mi náà type number yẹn 317 ẹ tó bá ń pè WhatsApp only ni please don't call the normal line 317-970-5081 WhatsApp only ni ẹ jọ̀ọ́ mo ti type number yẹn WhatsApp only ni o jẹ́ kí n pin ẹ̀ nọ́mbà yẹn ni mo ti pin yẹn lè pè wọlé sí. Yes, Olamide Oyinloye ni dirtiness of today is going to ring forever. It will. Ó kù díẹ̀ káàtó. Ṣé irú wà yẹn ni Adebimpe máa wò ká dé expect pé kò lórí ọkọ ṣá màmá Adebimpe wà láì. Ẹ lọ kọ́lẹ̀ lórí relationship yìí ò lè last. Wà láì kò lè last. Kò lè last. Ẹ ń hùwà bẹ́ẹ̀ tí yóò kó jẹ. Hello, my sister. Hello, ma. Hello, ma. Yes, ma. Ẹ káàbọ̀ sórí ètò, ma. Same to you, ma. Ẹ já wò. Mo bí méjì kù sí iṣẹ́ tí rí. Nígbà tí iṣẹ́ màmá. Ṣùgbọ́n she happens to be someone that I really respect. Torí wọ́n bá handle lọ́rọ̀ gbà ní rẹ́rìn. Bẹ́ẹ̀ni. Ìgbà míì máa wò pé àmàmá yìí kì í sí ìwà ọmọ Ìbàdàn. But Yorùbá ní ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfíńgẹ̀gẹ̀ fìdí ẹlòmíì. Bẹ́ẹ̀ni. So for the fact that Mama is an Ibadan indigene, I will still stand by her. Thank you. And on this issue, Mama ò jẹ̀bi. Olórí burúkú ni Gadaffi. Ṣẹ́rí gbogbo orí burúkú tó ń ṣe yẹn yóò ìlú òyìnbó náà ti lè ṣe. Ṣẹ́rí gbogbo yìí Adebimpe Alasoadura tó ń ṣe ìlú òyìnbó ló ti lè ṣe àwọn tí ò bá ti tó máa ń kéré sí ìdí níbàyí. Fún àti tó bá fi máa jáde bí ẹ̀mí lóko tí ò wọṣọ lọlé àjòkò jẹ́. Àjòkò jẹ́. Torí wọ́n yes ó fi hàn pé ọmọ aláta ní Adebimpe Alasoadura. ká pàdé ní kinní kan pàdé Nàìjíríà. Ìwà màmá yẹn yes ìwà màmá Adebimpe yẹn ó ti fi hàn pé àtọ́ ọmọge náà ti ń hùwà rádaràda bẹ́ẹ̀ kílódé ẹ kó ń jẹ ọ̀rẹ́ ẹ lówó ẹ̀. Òun epo àbá ìròwó. Oyé mi o. Ṣé o tún wá fi ń láyà yẹn lójú? Ẹ
ọmọ tí àwọn tó fẹ́ fẹ́ ọmọ màmá Alasoadura yẹn. Tí àwọn tó fẹ́ fẹ́ ọmọ wèrè èèyàn ló máa ṣe ẹni tí òkè ń wá sórí ìdúró àwọn táyé tó pé as Facebook di veranda wa yìí tá a bá ti ní nǹkan gidi bá ń ṣe tẹ́gbẹ́ àkínkúrò lórí Facebook mi ò tí rẹ̀ tí mo lè fi ṣàná nínú wọn. Nígbà tí ibi ta ni pé kọ́ mọ́ ọyẹ́ Fadémidémi lórí mi ò ṣòwò. Màmá mi ò mọ nǹkan Adebimpe Alasoadura àwọn àwọn ọmọ ẹ̀. Bàbá Gadaffi wọ́n so ń jọ́ kan wọ́n ní ìyá Esabod àgbà fún mi lò. Ẹ jọ ṣé màmá Esabod náà ló ṣe lọ́wọ́ fún mi lọ́dọ̀ fún iṣẹ́ ìyá méjì. Olóòlù tún lọ fún mi lò lọ́dọ̀ Adá fún ẹ my sister. Mo mọ̀ pé màmá ni màmá ṣe ẹsẹ̀ ìgbé kékeré màmá tó rọ̀ ó jẹ́ kí màmá ṣe ẹsẹ̀ ìgbé. Nígbà tó fẹ́ yan ọkọ̀ aṣíyàn Gadaffi. Báyìí ṣe wáyé pààrẹ̀ la máa rí kí màmá tẹ̀kẹ́ màmá ò gbọdọ̀ dá wọn lóhùn. Bí mo tó bá wá tẹ̀lé màmá gan kí màmá bá lè owó dára wọn. Kọ́ rí wọn bí ariwo ìgbà kọ́ rí wọn gan bí ariwo ọjà. Kọ́ má rí wọn rárá kó ṣe wọ́n bí wọn exist mà. Kó ṣe wọ́n bí pé wọn exist rárá. Torí èmi ò rí nǹkan gidi nípa bàbá òfin kó tó wọn bá ṣe akẹ́kọ̀ọ́. Ẹ ti kàkà Adá. Oh my God. Ẹ ṣe mà. Ìlara ni ó ti ṣojú. Yeah, network. Hello. Ẹ ṣé gan. Ẹ ṣé mà, God bless you. Kẹ́lòmíì tún pè wọlé sórí ètò. Àwọn ní kí màmá má dáhùn. Ṣé ló ti hàn jù? I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.